Ẹ káàbọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo máa kí yín o. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbikíbi tẹ́ ẹ bá láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di, bẹ́ẹ̀ ni ojú tẹ́ ẹ fi ń rí wa kò sì tún ní fọ́. Bẹ́ẹ̀ ni Nigeria troops ni o. Àwọn ìjọba Nàìjíríà ọwọ́ ti tẹ àwọn agbésùmọ̀mí mẹ́ta kan. Bẹ́ẹ̀ ni ọwọ́ ti tẹ àwọn tó jẹ́ wípé wọ́n máa ń supply àwọn terrorists, ìyẹn àwọn agbésùmọ̀mí tó máa ń supply àwọn bandits ní èròjà. Bẹ́ẹ̀ ni o, tó máa ń supply wọn ní bí ìbọn, tó máa ń supply wọn ní gbogbo nǹkan. Ọwọ́ ti tẹ àwọn mẹ́ta kan tó jẹ́ wípé àwọn ni wọ́n máa ń supply fún àwọn bandits, ìyẹn ní ìlú Taraba border, ìyẹn Taraba border community. Bẹ́ẹ̀ ni o, àwọn bandits tó jẹ́ wípé àwọn ni wọ́n ń pa gbogbo ìlú káàkiri, tó dẹ̀ tún jẹ́ pé wọ́n tún ń jalè. Bákan náà wọ́n dẹ̀ tún ń jínigbé, wọ́n dẹ̀ tún ń ṣe oríṣiríṣi ní inú ìlú yẹn, ìyẹn ní agbègbè yẹn. Ọwọ́ tẹ àwọn mẹ́ta kan tó jẹ́ pé logistic supplier link to terrorists ni o, àti wípé nínú àti ní ìta àwọn ni wọ́n máa ń supply wọn. Àwọn ló máa ń supply àwọn agbésùmọ̀mí ní nǹkan. Àwọn ológun Nàìjíríà, ìyẹn Nigeria Army, àwọn ni wọ́n ṣe kí ni wọ́n mú wọn ṣíkún, tí wọ́n mú àwọn ọ̀daràn mẹ́ta yìí tó jẹ́ pé àwọn ni wọ́n máa ń support, tó ń supply àwọn agbésùmọ̀mí. Orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni Adamu Abubakar, Muhammad Bello àti Musa Adamu. Bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta yìí ni wọ́n máa ń supply àwọn terrorists, ìyẹn àwọn agbésùmọ̀mí ní èròjà. Ó fi ìròyìn fi jẹ́ kó yé wa wípé ọwọ́ tẹ̀ wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní agbègbè Jebjeb, ìyẹn Jebjeb ní border community tó wà láàrin Taraba àti Plateau, ìpínlẹ̀ Plateau. Wọ́n ní ọwọ́ tẹ̀ wọ́n ní o. Àwọn bandits yìí àwọn dẹ̀kẹ̀ ni wọ́n wà responsible, tó dẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ ti wá tẹ̀ wọ́n. Adúpẹ́ o, adúpẹ́ o. Ìròyìn ayọ̀ leléyìí, nítorí tọ́wọ́ ṣe ń tẹ̀ wọ́n lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn, àṣírí àwọn ẹni bí àṣírí wọn yóò máa tú. Ẹ wò, ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn. Wọ́n ní kó dáríjì wọ́n kẹ̀, wípé wọ́n ti ronú pìwàdà, wọ́n ti mọ àṣìṣe wọn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe ìdájọ́ wọn o. Wọ́n ní dem go repent soon, wọ́n á tó yí padà. Since 2011 till date, wọ́n ní àwọn ò gbọ́ wípé wọ́n mú àwọn agbésùmọ̀mí kan tó dẹ̀ gbé síta gbangba, tó dẹ̀ pa àbí pé tí àwọn kan ti dẹ̀ fi wọn ní death by hanging tàbí firing squad. Wọ́n ní wọn ò ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Pé kí wá ní pàtó tá kan ń dara wa láàmú. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní kí ni pàtó tá ń dara wa láàmú. Ẹ máa gbọ́pọ́ mú èèyàn kan wá kọ̀ lọ́ọ́ tì mọ́lé ni. Ṣé lílá ní ẹ ti mọ́ àní kẹ́ kó bọ́ fún wèrè kẹjọ́ kó máa bá tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn agbésùmọ̀mí yìí, àwọn the future Nigeria general, army general. Trust me, tó bá yá wá gbọ́ pé wọ́n ti recruit wọn. Yes o, àbí ọpọlọ náà ni that's their business. Tinubu has failed the north. Nígbà tí bàbá wa fail the north, ṣé ó wá túmọ̀ sí wípé kó máa fẹ́ tilẹ̀ Nàìjíríà Yorùbá ni? Nigeria is dead and buried, divide the nation. Wọ́n ní pé kó pín orílẹ̀-èdè yìí nítorí wípé kò sí nǹkan kan mọ́ ní ìlú. Wọ́n ní nígbà tó bá ń sọ eléyìí pé àwọn tó ń fún wọn ní logistic ni wọ́n kó yìí, kí wá ní àwọn tó jẹ́ pé wọ́n ń supply, what of people they are supplying, àbí àwọn tó ń supply yìí ìgbà wo ọwọ́ fẹ́ tó wọn? Because wọn ṣáà lè máa supply àwọn irúnmọlẹ̀, wọn dẹ̀ lè máa supply àwọn àjọ̀nú. Ìgbà wo lọ́wọ́ tó fẹ́ tó àwọn tó ń supply? Torí the northerners are the problem of themselves. Àwọn nìṣòro ayé wọn o, nítorí wípé wọ́n kọ̀ láti fi ojú gbogbo àwọn oníṣẹ́ ibi, wọ́n kọ̀ láti fi ojú wọn hàn, tó túmọ̀ sí pé wọ́n mọ ibi tí wọ́n lúgọ sí, ṣùgbọ́n wọn kò lè fi ojú wọn hàn ni. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní please help me with sewing machine o. Yorùbá nation,
àwọn ọmọ eruku ti ń pariwo. Ẹ wo bí ẹlòmíì ṣe ń complain nígbà tí ò lówó lọ́wọ́, tí ò sí àtijẹ àti mu. Bad country báyìí ni o, bad country. Gbogbo àwọn ọmọ tó kó yìí, àwọn ọmọ kéékèèké ni wọ́n o. Àwọn ọmọ kéékèèké terrorist in uniform. Wọ́n sọ pé agbésùmọ̀mí tó mú agbésùmọ̀mí tó túmọ̀ sí olè ń fẹ́ mólè. Èmi kọ́ ni mo sọ o, please don't come for me. Wọ́n ní eléyìí ń supply coke and fantas fún àwọn bandits ní àbí, torí eléyìí ò jẹ́ ẹni tó ń supply nǹkan gidi o. Wọ́n á ní tó bá yá sìn àwọn tó kó sìn wọ́n á tún ròkútù wọn. Ẹ kò ní mọ bí ó ṣe ṣẹlẹ̀ ni. Ẹ kò tún gbọ́ pé wọ́n tún ròkútù wọn ni lọ́nà tó jẹ́ pé ó máa ya àwa gan ní ẹnu ṣé ẹ máa rí wọn ni, ṣé ẹ máa dá wọn mọ̀ ni. Ẹ kò dédé rí i pé wọ́n lọ tún kó wọn sínú ròkútù ni o, wọ́n tún ròkútù wọn sínú iṣẹ́ wọn láabi. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, onílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ o. La fi ń sọ fún yín pé àgbẹ̀ ò máa ní róko títí kó gbàgbé lé. Ẹ wo ìròyìn sì fi jẹ́ kó yé wa pé ṣe rí àwọn ọ̀daràn mẹ́ta tí wọ́n kó yìí, wọ́n ti ṣiṣẹ́ láabi lọ síwájú. Ara àwọn iṣẹ́ tí wọ́n ṣe ni bíi olè jíjà, bákan náà wọ́n tún ń jínigbé àti àwọn ìwà bẹ́ẹ̀ lọ. Ó ní ọwọ́ tó wọn ìyẹn nígbà tí àwọn army tí wọ́n ń ṣe special operation yìí tó launch ní on the 7 yìí. Ibẹ̀ ni ọwọ́ ti tó wọn o, tó ti mú wọn ní jẹ́bjẹ́b ìyẹn ní border community between Taraba. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ló ti mú wọn. Ló fi sọ pé additionally a key terrorist logistics supplier working with a notorious terrorist group. Wọ́n ní wọn kódà yàtọ̀ sí pé àwọn ń ṣe tiwọn, wọ́n tún ń ṣiṣẹ́ fún àwọn agbésùmọ̀mí kọ̀ọ̀kan ní ìlú agbègbè yẹn. Ìyẹn Musa Inosa pé àwọn gbàgbọ́ wípé òun ló ń ṣe agbódegbà, ló ń supply àwọn agbésùmọ̀mí gidi. Ó dà pé ká sọ pé agbésùmọ̀mí tó ń bọ̀ lẹ́yìn tàwọn eléyìí tó kó yìí, torí olè ń fẹ́ mólè ni wọ́n. Ibẹ̀ lẹ́nìkan ti jáde tó ti sọ̀rọ̀. Ó ní kí ló dé tá à ń dara wa láàmú, ó ní kí ló dé tá à ń dara wa láàmú tá a dẹ̀ mọ̀ pé tó bá yá wọ́n á padà fi àwọn ará bíi sílẹ̀ ní o. Pé èwo lẹ gbọ́ pé wọ́n fẹ̀yìn ẹ̀ ti àgbárí, kò sí o. Ẹ wo ẹ̀yin àmì, ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, lílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ share, subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀ nítorí pé Yorùbá nation ni o. God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o. Ó dà bọ̀.